kò tẹ́mi lọ́rùn èyí tó wà nílùú Àbújá yẹn tá a pè ní court of appeal tó wà nílùú Àbújá níbi tí wọ́n ti ṣe ìgbẹ́jọ́ ètò ìdìbò ààrẹ èyí tó gbé Bola Tinubu wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ẹgbẹ́ òṣèlú yòókù yẹn àwọn ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n takò pé àwọn kò wá àbájáde èsì ìdìbò náà wọlé. èyí nìyẹn wà nílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn yìí ìgbẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ parí lónìí ni nígbà tí wọ́n sún ètò ìgbẹ́jọ́ náà tí wọ́n sún sí iwájú ohun tí àwọn agbẹjọ́rò ẹgbẹ́ Labour Party ohun tí wọ́n sọ ni pé kí wọ́n rọ adájọ́ pé kó sún ètò ìgbẹ́jọ́ náà wọ́n ní kó sún sí iwájú. Peter Obi ààrẹ ẹgbẹ́ òṣèlú Labour Party òun náà ní a rí tí ó sì kọjá lọ báyìí. Gẹ́gẹ́ bí a ti ń sọ síwájú ohun tí àwọn agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú Labour Party ohun tí wọ́n sọ ni pé kí wọ́n rọ àwọn akẹgbẹ́ wọn ìyẹn àwọn agbẹjọ́rò ti ẹgbẹ́ òṣèlú APC àti adájọ́ pé kí wọ́n sún ètò ìgbẹ́jọ́ náà sí ọjọ́rú ìyẹn ọjọ́ 17 oṣù yìí ìyẹn ọjọ́rú ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn pé kí eléyìí kó lè ràn wọ́n lọ́wọ́ láti rí pé àwọn ẹ̀rí tó wà lọ́wọ́ àwọn fínífíní káwọn fojú lámẹ̀tọ́ wò káwọn wo èyí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ káwọn yọ kúrò káwọn lè mú èyí tó jẹ́ òdodo kan lè mú wá sí ilé ẹjọ́. Adájọ́ adájọ́ sì ti gbà bẹ́ẹ̀ pé kí wọ́n sún ètò ìgbẹ́jọ́ náà kí wọ́n sún síwájú sí ọjọ́rú ìyẹn ọjọ́ Wednesday èyí tó ń bọ̀ kí àwọn agbẹjọ́rò méjèèjì náà kí wọ́n padà wá sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn èyí tó wà nílùú Àbújá. Tí a bá ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ òun náà ni wọ́n wà síbí ibẹ̀ láti rí agbẹjọ́rò Kwankwaso pépésà òun náà wà ní ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ni a sì tún rí Peter Obi ìyẹn tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party òun náà wọ́n wà níbẹ̀ pẹ̀lú. Ènìyàn wá bí gẹ́gẹ́ bí a ti sọ síwájú pé bí ètò bá ṣe ń lọ òun náà ni a máa fi tó yín létí.
Yes, it will be brief. So when you are ready, guys, please. Okay. The lawyer is speaking now. Okay. Right. Are you guys ready, please? All right. So let me just want to know exactly what transpired today and the reason why all the parties decided to come together to choose the case for determination on. Yes, it's the interest of this expeditious hearing of the petitions that counsel, we the petitioners, counsel to the petitioners, counsel to the respondents, all agreed that instead of having this matter adjourned tomorrow, Friday, come back adjourned, the best thing is to file all the applications, serve parties, and then come back Wednesday next week, the 17th, and have it adopted or argued. That way, we will save time and ensure that expeditious hearing of the petition and for the pre-trial to continue. But there is one application, there is an application we filed yesterday. I believe it will be of immense interest to you, gentlemen of the press. We are asking that the Honorable Court should allow live streaming and broadcasting of the proceedings of the court from day to day, whenever the court is sitting. Because it was something introduced by the colonial masters, but they have moved on, and we are still in the ancient age. So we feel that we should depart from that and adopt modernity, because some African countries are now live streaming their proceedings. I don't see why Nigeria shouldn't. So that was why we filed this application, so that it would be just a matter of you hanging out here. You can come in if the court allows it, if the court grants it. And some of you, as much as the court can accommodate, we come in with your cameras and be filming the proceedings in real time. You know, after all, the court is a public place. Members of the public have a right to be in court, subject to space. But since the space is small, can't accommodate perhaps more than 200 or so, or less than 200, apart from the what is there at the foyer lobby. It's just not enough in our view, and that is part of democracy. That is part of constitutionalism. So that's it. Thank you very much, sir. So after that, you people will if the application is granted, you will thank us. tó àti gbọ́ ní ẹnu àwọn agbẹjọ́rò ohun tí wọ́n sọ ni pé àwọn ti fi ìwé mìíràn ṣẹ́ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn pé kí wọ́n gba àwọn oníròyìn ní ààyè láti jẹ́ kí wọ́n máa ló bí ètò ṣe ń lọ bí ètò ìgbẹ́jọ́ ààrẹ ṣe ń lọ kí wọ́n máa gbé sí orí afẹ́fẹ́. Wọ́n ní ṣùgbọ́n tá bá wo ilé ìgbẹ́jọ́ tí wọ́n lò àwọn tí ó lè gbà kò lè mọ̀ ju ìgbà lọ. Ìdí nìyí tí ohun tí àwọn sọ fún ilé ẹjọ́ kò lè mọ̀ lè fẹsẹ̀ múlẹ̀. Èyí nìyẹn wá ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn òun náà ní àwà ibi tí wọ́n ti ń ṣe ètò ìgbẹ́jọ́ ti ààrẹ orílẹ̀-èdè ààrẹ ìbò ààrẹ tí wọ́n dì ní orílẹ̀-èdè Nàìjíríà.